Mo kẹ́yìn olólùfẹ́ wa jákèjádò àgbáyé níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí. Àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀ taya tọmọ tẹbí tará. Lénìí mo fẹ́ ká tún jọjá wa ní ọgbọ́n, kájọ bomi ọgbọ́n wẹ̀, kájọ bomi ọgbọ́n mu. Nínú ọgbọ́n tèmi gbọ́n tí má fẹ́yìn olólùfẹ́ mi ń bẹ̀ náà kò tí ì burú jù, torí pé bàbá mi a máa sọ pé àìjúbà afọ̀ògùn sínú kú. Ìwọ olóògùn tó ń di ògùn sún ẹ̀tọ́ ní kinní kan ní ó jogún eléyìí, Kàrímù ní ó jogún eléyìí, àbí ọmọ sọ̀rọ̀ ògùn lọ tó bá tábù sí gàdà wá ní ẹ máa pè àwọn lẹ́yìn ètò. Irọ́ lásán. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Lórí channel tọ̀dọ̀ wá ń bí n tí a bá fẹ́ tà máa sọ pé mo fẹ́ tà ní. Ẹ jẹ́ ká fáwọn tó nídìí àwọn nǹkan ní àṣírí yìí, torí pé ọ̀pọ̀lọpọ̀ bàbá wa wọ́n ti gbé àṣírí yìí lọ. Tó wá yẹ kí ìyà máa jẹ ọmọ Yorùbá, ó yẹ kí ìyà máa jẹ ọmọ Yorùbá. Wọ́n sì lọ́mọ tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ni. Ìwọ̀n táwọn ará bí tán ṣe wá sí fún ọ pé má gbẹ̀gbẹ̀, má jò dúdú, má jò sún. Irọ́ ni ń pa. Ibi sọ máa le o. Ànábì kọ́ ló bí mi, Jésù kọ́ ló bí mi, Arámidé ń bàbá mi, dúdú sì ni. Ilé tí mo mú wá fún wa lónìí ni báwo la ṣe ń dáàbò bo ara wa àti ilé wa pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa. Bá mi lọ wá fìlà tí a ń dé ẹ̀ tá a ti dé dáadáa. Kódà tá a bá rí fìlà tí àwọn bàbá wa ti lò dáadáa, àwọn bàbá wa tó ti lò dáadáa, àbí ìtawà náà rán fúnra wa tí a ti lò dáadáa. Bá mi wá fìlà yìí. Ẹ má fọ́ nù, ẹ má fọ́, kódà kó bu, ẹ má fọ́. Ẹ̀yìn tó bá jábọ́lẹ̀ fún ara rẹ̀, tó jábọ́lẹ̀ fúnra ẹ̀, a wá kó gbogbo ẹ̀yìn yìí kò níye, ẹ kó sínú fìlà. Ẹ bá mi wá ewé àgógó igún, a kó ewé àgógó igún sínú fìlà papọ̀ mọ́ ẹ̀yìn tó jábọ́ fúnra ẹ̀. Ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí. Ẹ bá mi share program yìí, ẹ bá mi like, ẹ comment. Lẹ́yìn tí a bá ti wá kó àwọn ewé àgógó ogún àti èso àtewé, a kó sínú fìlà. A ti kó sínú fìlà. Oògùn pọ̀, olóògùn ò ní fi ilẹ̀ ni. Ẹ bá mi wá ọta idẹ, ọta idẹ, ọta òjé, ọta bàbà àti ọta irin dúdú. Ó jẹ́ oríṣi ọta mẹ́rin tí a máa wá, ṣé a ti wá. Ẹ bá mi wá ìtànná èso akọ ìbẹ́pẹ, ìtànná èso akọ ìbẹ́pẹ, ẹ kó náà síbẹ̀ nínú fìlà náà. Ṣíṣe kú o, kò tí ì tán síbẹ̀ o. Lẹ́yìn tí a bá ti wá ṣe báyẹn tán, a ti ṣe báyẹn, a ti wá gbogbo èròjà yìí, a ti kó sí. Igi tó bá kú sóko fúnra ẹ̀, bóyá yálà Ṣàngó pa ni tó wà lórí òró fúnra ẹ̀, igi tó ti gbẹ fúnra rẹ̀ ni o, kìí ṣe tí wọ́n ti gé lulẹ̀ o. Kódà kó jẹ́ pé tí wọ́n fi àdá pa lóko tó ṣàkú tó wà lórí òró tó kú, igi láti wá jó iṣẹ́ yìí. Bá mi wá ìsasùn. Inú ìsasùn ó ní a gbé fìlà yìí sí. Ó ti yé yín? Mo rò pé Yorùbá tí à ń sọ yẹn, ẹ rí pé à ń fi gbogbo ẹnu pé, torí pé ọmọ Yorùbá ló ní ètò yìí. Iṣẹ́ tó ń ṣe náà ni báwo la ṣe ń dáàbò bo ara wa lọ́wọ́ àsìta ọ̀pá. Ọ̀pá ò ní pa yín, kò ní pa mí. Ìwọ tó bá ní iṣẹ́ ìlọ́wọ́ tó bá rò pé bóyá o ti ní lọ́wọ́ fẹ́ máa fi jalè, o fẹ́ máa fi ṣe dàǹdùkú, o fẹ́ fi dojú ìjà kọ àwa ọmọ Oòduà, ọ̀pá ó pa ẹ́, gbogbo sí ń jẹ́ ti Lédùmarè. Tó bá fi jalè, ikú ìbọn náà ni wàá kú, wọ́n á pa ìfọ̀ náà fọ̀sù. A wá jó. Tá bá ti wá jó, ẹ jẹ́ kí a lọ̀ kó kúnná dáadáa. Àtọmọ wa àti ìyàwó wa, ẹ ká máa fi iṣẹ́ yìí ká fi fọ́ ẹ̀kọ́ mu. Ẹ̀kọ́ lásán la fi fọ́ mu. Ẹ má yẹ ká fi ṣeré o. Àwọn bàbá wa ní méjì mẹ́ta náà ni oògùn, méjì mẹ́ta ni oògùn.
ẹ ká fi ṣeré o ẹ ká fi ṣeré o ẹ jẹ́ ká dáàbò bora wa torí pé bí táyé ń lọ lóde òní yìí ìlú tí a wà yìí ìlú ọmọ òrukàn tí a wà yìí ẹ sì mọ̀ pé ìlú bó o bá lè pa o pa ni bó o bá lè bá bù lẹ́sẹ̀ ìlú tá a wà tá a ti bára wa nìyẹn kọ́lọ́n kó là wá lọ́wọ́ àwọn ìjọba amúnisìn ìwọ́n tó bá fira rẹ̀ lẹ̀ ọbí àṣà ọba Solomoni ó ní ìwọ́n tó bá fira rẹ̀ lẹ̀ ikú pa ẹ́ nìyẹn àtẹ̀mí àti ikú ò ní pa wá rèwerèwe àtàwa àtàwọn ọmọ wa ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti gbogbo ayé kò nílò fún ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí ẹ bá mi share program yìí ẹ bá mi like kí ẹ comment ẹ lè fẹ́ pè mí ẹ lè pè mí sórí nọ́mbà 08039336675 tàbí 08087533584 08053133142 káfíńrẹ́ pàdé ó di wọ̀ bí ọjọ́rọ̀.